A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mọdẹ̀. Ẹgbẹ́ iléepo bẹtiró àti afẹ́fẹ́ gáàsì NUPENG ti fi ìbánikẹ́dùn wọn hàn sí ìjàmbá ọkọ̀ òfurufú hẹlikọ́pítà tí ó sọ ẹ̀mí òṣìṣẹ́ iléepo 8 nù, lára wọn ni ọmọ ẹgbẹ́ NUPENG 2. Nínú àtẹ̀jáde tí ààrẹ ẹgbẹ́ NUPENG ọmọọba Williams Àpọẹ̀rà àti akọ̀wé ẹgbẹ́ Afọlábí Ọláwálé bu ọwọ́ lù ní ẹgbẹ́ ti fi ìbánikẹ́dùn wọn hàn sí ẹbí àwọn tí ó di olóògbé. Iléeṣẹ́ NNPCL àti Arion Energy Services Limited wọ́n fìdí ẹ̀ múlẹ̀ wípé àjálù yìí ṣe àpẹẹrẹ òfò ńlá tí ó dé bá ẹ̀ka epo àti afẹ́fẹ́ gáàsì pẹ̀lú gbogbo òṣìṣẹ́. Ọkọ̀ òfurufú hẹlikọ́pítà tí ó kó ènìyàn 8 ni ó já sínú odò Bọ̀ní ní ọjọ́ 24 oṣù kẹwàá ọdún 2024 bí ó ṣe ń bọ̀ láti ìpàgọ́ ológun ìlú Port Harcourt lọ Antan. Lára àwọn tí ó wà nínú ọkọ̀ ni alága ẹ̀ka ẹgbẹ́ NUPENG Comrade Boris Dobbie àti ọmọ ẹgbẹ́ NUIM ní ẹ̀ka Antan Comrade Lawrence Alu. Ikú wọn sì jẹ́ àjálù ńlá fún ẹ̀ka epo àti afẹ́fẹ́ gáàsì àti àgbájọwọ́ òṣìṣẹ́ lápapọ̀. NUPENG gbóríyìn fún ìgbìyànjú ìjọba ìpínlẹ̀ Rivers àti Akwa Ibom, iléeṣẹ́ ìgbòkègbodò ọkọ̀ òfurufú àti gbogbo àwọn àjọ tí wọ́n lọ́wọ́ nínú ìdóòlà. Wọ́n wá gba àdúrà ìsinmi ìrọ̀rùn fún àwọn tí ó di olóògbé. Bákan náà ni wọ́n gbà á ládùúrà kí Ọlọ́run fún mọ̀lẹ́bí wọn ní okun àtẹ̀mọ́ra. Èyí ń wáyé bí Nigerian Safety Investigation Bureau (NSIB) ṣe jábọ̀ wípé àwọn ti rí òkú 2 nínú àwọn tí ó di olóògbé sínú ọkọ̀ òfurufú hẹlikọ́pítà tí gbogbo òkú tí wọ́n ti yọ fi pé 5. Ó sì kù ènìyàn 3 tí wọ́n sì ń wá bí ìgbìyànjú ṣe ń lọ lọ́wọ́. Lórí ẹ̀rọ amóhùnmáwòrán Channels ni adarí gbogbogbò fún àjọ NSIB Alex Bade ti ṣe àfihàn ìgbìyànjú wọn pẹ̀lú ìrètí wípé wọn yóò rí àwọn 3 yòókù. Nígbà tí wọ́n béèrè bóyá ó ní èyí tí ó ṣì wà láàyè nínú àwọn wọ̀nyí, ó ní ó ṣeni láàánú wípé kò sí àpẹẹrẹ kankan wípé àwọn tí ó kópa nínú ìjàmbá yìí ṣì wà láàyè. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ṣì wà ní ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ààrẹ Bọ́lá Tinubu ti fi ìbánikẹ́dùn rẹ̀ hàn sí àwọn aláṣẹ iléeṣẹ́ NNPCL àti ẹbí àwọn tí ó pàdánù ẹni wọn nínú ìjàmbá ọkọ̀ òfurufú hẹlikọ́pítà tí ó wáyé ní Bọ̀ní-Fìnímà. Nínú àtẹ̀jáde tí amúgbálẹ́gbẹ̀ẹ́ ààrẹ Báyọ̀ Ọ̀nànúgà yọ̀ǹda ni ààrẹ ti darí kí wọ́n tẹra mọ́ wíwá àti ìdóòlà láti rí àwọn yòókù tí ó pàdánù ẹ̀mí wọn sínú ìjàmbá hẹlikọ́pítà. Ọkọ̀ òfurufú tí NNPC lọ yá láti fi kó àwọn òṣìṣẹ́ contract staff lọ Antan ni ó já lulẹ̀ sínú agbami òkun ní àná Ọjọ́bọ̀. Kí àtìlẹ́yìn lè wà ní ààrẹ ṣe darí iléeṣẹ́ ológun láti fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú NSIB, NCAA àti àwọn àjọ mìíràn tí ó ṣe kókó sí ìṣẹ̀lẹ̀ yìí lórí ìdóòlà àti ìwádìí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí. Iléeṣẹ́ ìgbòkègbodò ọkọ̀ òfurufú ti bu ọwọ́ lu èròǹgbà ìjọba ìpínlẹ̀ Kogi láti kọ́ pápákọ̀ òfurufú ilẹ̀ òkèèrè sí Zaria-Gí. Kọmíṣánná fún ìròyìn ní ìpínlẹ̀ Kogi Ọ̀gbẹ́ni Kingsley Fanwo ni ó sọ wípé ìbuọwọ́lù yìí wáyé nínú lẹ́tà láti ọ̀dọ̀ Ministry of Aviation and Aerospace Development. Wọ́n ní ìjọba gómìnà Usman Dodo ní àfojúsùn fún ojúlówó iṣẹ́ àkànṣe tí wọ́n tètè parí pẹ̀lú èròǹgbà àti mú kí pápákọ̀ yìí ṣe àǹfààní fún ìpínlẹ̀ 10 kí àdínkù lè bá súnkẹrẹ-fàkẹrẹ tí ó máa ń wáyé lójúnà Lọ́kọ́jà sí Àbújá. Bákan náà kí ó mú àdínkù bá àpọ̀jù èrò ní pápákọ̀ òfurufú Àbújá. Kì í ṣe wípé iṣẹ́ àkànṣe yìí yóò ṣe àlékún ọrọ̀ ajé nìkan, yóò tún pèsè iṣẹ́ kí ó tún mú ìpínlẹ̀ túbọ̀ di ìlúmọ̀ọ́ká sí i lágbàáyé. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Ìjọba àpapọ̀ ti ṣe ìrànlọ́wọ́ oúnjẹ, ẹní, aṣọ ìdábòra blanket, bàtà ọmọdé àti ìdáná eléèdú charcoal stove sí àwọn tí ó fi ara kááṣá ìdúgbàmù táǹkà epo tí ó wáyé ní ìpínlẹ̀ Jigawa. Àjọ tó ń ṣàmójútó
àwọn aláìnílélórí àti ogúnléndé Honorébù Tijani Aliyu Ahmad sọ níbi àgbékalẹ̀ àwọn nǹkan wọ̀nyí wípé àjọ wọn jẹ́ ti ìjọba àpapọ̀ tí ó ní ojúṣe àti ṣe ìrànlọ́wọ́ oníkíákíá fún àwọn tí ogúnléndé, àwọn tí ó pàdánù ilé wọn sí ìjàmbá tàbí àwọn tí wọ́n dá padà láti ilẹ̀ òkèèrè. Returning lára àwọn nǹkan tí wọ́n ṣe àgbékalẹ̀ rẹ̀ láti rí 200 àpò ìrẹsì 25 kg, 100 àpò jéró 25 kg, 200 kátọ́ọ̀nù spaghetti, 200 àpò sẹ̀mó àti 50 kátọ́ọ̀nù maggi. Gómìnà ìpínlẹ̀ Jigawa Umar Namadi ṣe àgbékalẹ̀ ìgbìmọ̀ tí yóò pín àpapọ̀ owó tí wọ́n fi ṣe ìrànlọ́wọ́ fún wọn tí ó lé ní bílíọ̀nù 1.5 náírà (1.5 billion naira) sí ẹbí àwọn 182 tí wọ́n pàdánù ẹni wọn àti àwọn tí ó lé ní 100 tí wọ́n wà ní ilé ìwòsàn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Ààrẹ Bọ́lá Tinubu àti igbákejì ààrẹ ìjẹta Atiku Abubakar pàdé lónìí ní mọ́ṣáláṣí gbogbogbò ìlú Àbújá. Àwọn méjèèjì tí wọ́n jọ forí gbárí níbi ìdìbò ọdún tí ó kọjá ni wọ́n pàdé níbi ayẹyẹ ìgbéyàwó ọmọbìnrin Sínátọ̀ Danjuma Goje, Ganduje, Bala Mohammed, Ali Ndume. Gbogbo wọn ni wọ́n kú sẹ́rìn bí Tinubu ṣe gba ọwọ́ pẹ̀lú Atiku. Amúgbálẹ́gbẹ̀ẹ́ ààrẹ Báyọ̀ Ọ̀nànúgà ni ó ṣe àfihàn yìí lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ X pẹ̀lú àkọlé wípé ààrẹ Tinubu pàdé ọ̀rẹ́ rẹ̀ àtijọ́ Atiku Abubakar ní mọ́ṣáláṣí ńlá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Trust tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.